ẹn àgbàlagbà tó bá sì wọ aṣọ àṣejù ó di dandan kírú wọn lè wọ bàtà ẹ̀tẹ́. Ọmọ atiro tọrẹsẹ̀ bàtà kan fún ìyá ẹ̀ ṣe bọ́rọ̀ lọ fẹ́ gbọ́. Ẹ̀yin ọmọ àlè, ọmọ málè, àtòkò wa balẹ̀ jẹ́. Àṣẹ lè sáré àṣẹ jàlámíà ó lè súré. Àwọn ọmọ kí ní dé tẹ́ ẹ̀ dúró kẹ́ ẹ máa fa kí lẹ fẹ́ fà. Àṣé lóòótọ́ ní tá a bá ń pe yá àláwò kéèyàn máa ṣe yá àyàsẹ̀. Àbùkù ńlá leléyìí tọ́ba ya ẹ̀tún wá. Ṣé ẹ rò pé ìlú Ìbàdàn ọjọ́lẹ̀ ibòmíì ni tẹ́ ẹ lè fọwọ́ lálẹ̀? Ẹ fẹ́ fi Ìbàdàn wélùú Ọ̀yọ́. Gbogbo ọmọ Yorùbá, èmi kọ́ mo sọ látẹnu àwọn ọmọ Ìbàdàn ni. Kí ló ṣẹlẹ̀? Àbùkù kan Murik Akíntọ́lá pòfẹ́sọ̀ àbí kí náà pè é lórí kíni. Ẹ̀gbọ́n ṣe báyìí àgbàlẹ̀bọ̀ lẹ́ níbi gbogbo làákàdìrẹ àṣálẹ́. Ohun tó bá sì wọn dúkọlùkún ló lè jẹ nínú ẹ̀ nílé ẹ̀. Bó ṣe wùn mí mo ṣe lè ṣẹ̀sìn mùsùlùmí, bó wùn mí máa fi tan ẹlẹ́dẹ̀ jẹ sàárì kọ̀ọ̀kan ẹ́. Lónìí ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ bó ṣe ń lọ gangan lórí ọ̀rọ̀ àwọn alákatakítí mùsùlùmí ilẹ̀ Yorùbá, alákatakítí kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá. Àkókò àbùkù yín ti tó. Àkókò pé ẹ jáwé gbéjẹ́ mọ́wọ́. Bí bẹ́ẹ̀ kọ́, ibi tẹ́ ẹ rò pé ẹ máa bá a kọlẹ̀ ẹ máa bá a. Ṣẹlẹ̀ ní gbọ́, àwa náà ti ṣetán tá a láàní gbà. Kẹ́ ẹ kàn ṣàdédé gbé nǹkan kalẹ̀, kẹ́ ẹ fọwọ́ lálẹ̀ gàràgà fún wa nílẹ̀ Yorùbá. Ẹ sọ pé ó ti lọ. Àrò àkókò bẹ́ẹ̀ ti lọ. Eré gidi èmi mọ̀ pé Murik lè sáré Akíntọ́lá pẹ̀lú gbogbo àwọn Ṣẹ̀rífù Gáàdì àti kinní kan Gáàdì tí wọ́n kó jọ. Eré burúkú kí ló ṣẹlẹ̀, kí ló fà á tí wọ́n fi mérí ẹ̀gbin gbùn nílùú Ìbàdàn. Ìlú Ìbàdàn ṣèlú Ọ̀yọ́. Ọmọ Ìbàdàn ló sọ bẹ́ẹ̀. Tell committee to refuse schedule says feast event on Jumat Day provocative, unacceptable. The Correlation Planning Committee for the installation of new Olubadan of Ibadan has released the program for a week-long celebrating, but an Islamic human rights organization, the Muslim Rights Concern, Murik, has criticized the program for the failing making enough provision for the Friday Muslim prayer. The group alleged that Coronation Planning Committee has called to the whim of the state governor, who is in the habit of compelling Muslim community to make their program clash with the Muslim Friday prayer, but has never allowed one to take place on Sunday morning when it will clash with Christian worship in the churches. Ẹ máa gbọ́ fídíò ẹ̀mẹ́ ń bí tẹ máa wò ọmọ Yorùbá àtàtà. Ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ. Tẹ́ ẹ bá gbàgbé nípa arákùnrin Murik, ẹ wò, ẹ má jẹ́ ń gbà yín lásìkò lọ tààrà títí. Ẹ jẹ́ ń sáré gbé yín débi fídíò kan náà. Tí n bá padà dé nítorí gbé yín lọ bòmíì. Fídíò ń bẹ́lẹ̀ tẹ máa wò lọ́pọ̀lọpọ̀. Kẹ́ ẹ worú àrà. Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá yìí sọ kí n tó wá gbé yín débi tí ó ti kàbùkùn gangan. Ó ti kọ́kọ́ kàbùkùn lọ́wọ́ bàbá yìí. N bá ti wá padà dé wá gbé yín débi tó ti tábùkùn ti kàn án tó dédé pé ọyọgi fún wọn. Òun rèé. Ọyá bàbá ẹ bá ń gbóhùn òkè. Wọ́n fi ọ̀rọ̀ ta pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìgbìmọ̀ tó ṣètò bá a ṣe fi ọba jẹ. Ọlọ́jọ́ Jímọ̀ tẹ́ ẹ fi sí ṣé káwọn ọmọ lọ kírun ni.
ṣé ẹ ti rí àtẹ̀léde tí múrí èèyàn síta lórúkọ múrí ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá. àgbọ̀. mo ṣe mọ̀ kí mùsùlùmí òdodo rẹ̀ yìí náà. sórí gbogbo ìta ń sọ ọ̀rọ̀ lọ síwájú ìlú kí wọ́n ń sọ. sọ ń gbọ́ mi nígbà jẹ́ pé fanatics mo bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ló ń jọ wọ́n ti ń jẹ oyè ní Ìbàdàn ìjọ wo wọ́n máa jẹ. ọjọ́ Jímọ̀ náà là á mọ̀. ọjọ́ Jímọ̀ náà la máa jẹ àwọn bàbá wa jẹ ó ti wá dẹ̀sìn tá máa ṣẹ̀ṣẹ̀ pìtà kan fún. àbí torí n tó ṣẹlẹ̀ nígbà ọba Ọlákùlẹ́yìn kálukú wọn pẹ́ kí wọ́n tó dé láti. ọwọ́ ìjọba gbogbo ẹ̀ wá tíjọba bá ti tètè dé tó bá ti fún kẹ́ni tó ti gbé ọ̀pá àṣẹ fún kẹ́ni pátákọ̀rẹ́ wọn parí ẹ̀ láago kan. bóyá tí ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá rí rèé. ṣé ọ̀pẹ kẹ́ni kápẹ́bẹ̀ náà rí nǹkan kan wí lù kápẹ́mi náà sọ nǹkan kan lù èmi tẹ̀mí kakó nìyẹn o ìjọ Jímọ̀ ni wọ́n ìjọba kò sì yẹ kó borí ẹ sáà sọ wọn níbi tá a bá dúró sí ṣé wọn ò máa lẹ́sẹ̀ lẹ̀ tó bá wù mí máa dìde máa gba mọ́ṣáláṣí lọ. ẹni tí mò ń wí yẹn o. àgbọ̀yé. ẹ má fọ̀tẹ̀ bá ń tọ́da jẹ́ kọ̀ọ̀kan gbogbo yẹn ọ̀kan yẹn. bí n bá wà mùsùlùmí ni mí n bá ti gbọ́ pé wọ́n ń pè wọ́n aago kan àbọ̀ ní ọlọ́run sì ṣe mọ́ṣáláṣí gbogbo Ìbàdàn inú ọlọ́jà bá ń bẹ̀ o. ọwọ́ pẹ̀lú ilé ọba ni ọwọ́ pẹ̀lú mọ̀pó ni. wo èmú yàn lẹ̀ ó dìde ó lọ ṣàlùwàlá ọkọ ní Jímọ̀ ó dìde bá a bá sì fẹ́ bá wa jẹ òṣò yẹn ní Liberty Stadium kó tí ò nítumọ̀ ni àtúnṣẹ̀ṣẹ̀ máa dọ́gbọ́n kan kí wọ́n pè kálábẹ́nú sẹ́yìn ò ní pé wọ́n sọ pé Rasidi Ládọjà lọ́kọ̀ jẹ ọba níjọ́ Jímọ̀ ni tó lọ́kọ̀ jẹ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sẹ́nìkan àwọn kan náà kan ọgbọ́n àyàn kọ̀rọ̀ yìí káwọn kan máa náà ń pè mí pé ń gbọ́ tètè ṣe tán o gbàngbà àwò ẹ lọ bá gómìnà. ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá àtàtà ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ ìlú Ìbàdàn kì í ṣèlú tí ẹnìkan lè máa sọ pé òun jẹ́ nǹkan kan kò dàbí ìlú míì tẹ́ ẹ bá gbàgbé arákùnrin yìí Akíntọ́lá yìí òun lẹni tó kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ pé òun gbé ṣẹ̀ríà bọ̀ ìlú Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀ Central Mosque Ọ̀yọ́ ló ti lóun ọ bẹ̀rẹ̀ kó tó di pé àwọn èèyàn pariwo ó tún yí bìrìbìrì ó tún lọ Òṣogbo ó lọ káàkiri. ẹ dákun ṣé ìlú ẹ wá jẹ́lẹ̀ Lárúbáwá ẹ wo bí ọmọ Yorùbá mo tún gbé fídíò kan bọ̀ mo ń bọ̀ wá láìpẹ́ àmọ́ mo láyọ̀ láti sọ fún yín pé Prophet Taiwo Ṣólóyè bàbá orí òkè àṣẹ àtagbára ó lè fọ̀rọ̀ rẹ̀ lọ lọ́rùn wọn fún gbogbo ohun tó bá dàbí òkè níwájú Tèrúbábébò kó sì di ìyàngbọlẹ̀ lọ́gán ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ kẹ́ẹ̀sì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́gán kí wọ́n bá yín fi ẹ̀mí ṣọ́nà pẹ̀lú àdúrà tí ṣẹ́gun gbogbo ogun òun rèé. mo pa ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣírò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn ogun wo lẹ́yìn náà là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ. ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun ṣé ní Nàìjíríà ni ṣé lórí iṣẹ́ ni lórí ọmọ ni ohun gbogbo lórí ìgbéyàwó ni ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun ẹjẹ́ àjọ gbàdúrà ẹjẹ́ àjọ wá ojú Olúwa kò sí tọ́lọ́run ò lè ṣe àbí tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀ òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa kájọ mọ àṣírí ogun eléyìí tó ń jà yín òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ̀yin náà máa rí ìyanu tí. ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa láti gbàdégbà lórí ohun tá a wà orí ọ̀nà tá a wà tá a ti yẹ̀ ìyẹn lórí ọ̀rọ̀ àwọn alákatakítí mùsùlùmí alákatakítí kìrìsìtẹ́nì ẹjá máa béèrè lọ́wọ́ wọn pé
ẹ dákun ṣé kò sẹ́sìn nílùú míì ni? àwọn bàbá wa láyé àtijọ́ àwọn a máa kọrin kan, wọ́n ń bọgi wọ́n ń bọ̀rìṣà ní Mẹ́kà òwéréke. èmi ò tí ì débẹ̀ rí, ṣùgbọ́n àwọn tó lọ ó ní ohun tí wọ́n mú bọ̀. mi ò bá wọn dé Jerúsálẹ́mù rí, ṣùgbọ́n àwọn tó lọ síbẹ̀ ó ní ọ̀rọ̀ tí wọ́n mú bẹ̀. nínú ọ̀rọ̀ 6 gbogbo ọ̀sá gbọ́dọ̀ jẹ́rọ́. nígbà tẹ́yìn tó wá kó tẹ wá kó galéga tẹ́ ẹ ní a program tí wọ́n ń ṣe lọ́jọ́ Friday tó jẹ́ pé látayébáyé, ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ, pé àtayébáyé tí wọ́n bá fẹ́ jẹ Olúbàdàn ọjọ́ Jímọ̀ náà máa ń jẹ́. ibi tí wọ́n sì ti ń jẹ mọ́ṣáláṣí Jímọ̀ kò jìnà sí wọn, tí gbogbo èèyàn ń lọ síbẹ̀ kẹ̀tíkẹ̀tí. o láǹfààní àti dìde ẹ̀sìn mùsùlùmí, kìí ṣẹ̀sìn tipátipá. bọ́ bá ti lè rómi tó lè fi fọjú fọnú fọ gbogbo ẹ̀ lọ́ba tán. bọ́ọ̀ bá tiẹ̀ lómi wọ́n tún kọ́ wa pé a tún lè fi yẹ̀pẹ̀ ṣàlùwàlá. èmi ò mọ̀ bí èèyàn ṣe fẹ́ da yẹ̀pẹ̀ sẹ́mu tí ó fi tún kọ̀kọ́ bá a ṣe máa ń fòmí ṣe é. ibẹ̀ kọ́ là ń lọ. tẹ́ ẹ wá múra kókókó, ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ ránṣẹ́ sí, ẹ farabalẹ̀ ẹ wá gbọ́, ẹ gbọ́ bó ṣe lọ. kí nìdí tárákùnrin fi sọ̀rọ̀ yìí? wípé ètò tí àwọn àgbààgbà tí wọ́n ń ṣe fún gbígbé adé fún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, léyìí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday tó ń bọ̀ 22 tí ó sì parí lọ́jọ́ Friday, níbi tí gbogbo ènìyàn tí wọ́n ti lọ tí wọ́n gbé ọ̀pá àṣẹ lé kábíyèsí titun lọ́wọ́ ṣàrà láti máa ṣàkóso ìlú Ìbàdàn. èèyàn mò ń sọ̀rọ̀ nípa ọba Ládọjà Adéwọ̀lú Rọ̀ṣídì. ẹ̀hún lẹ́yìn ká wá dìde pé ẹlẹ́sìn ni. number 1, ẹja kọ́ bèrè irú èèyàn wo ni kábíyèsí Adéwọ̀lú? kì í ṣe mùsùlùmí. àwọn bàbá tó jẹ́ kọ́mítì yìí wọn kì í ṣe mùsùlùmí. ẹ wo ibi tíjà ti ń bọ̀ o. àwọn á sọ pé gọ́fúnà ó fẹ́ràn kó máa fi ètò sí Friday kì í fi sí Sunday. àwa máa fi àwọn nǹkan kan hàn yín. àìmọye ètò tí wọ́n ti ń ṣe láti ìgbà tí bàbá yìí ti bẹ̀rẹ̀ tọ́bọ̀ Sunday. wọ́n fún yín lápẹẹrẹ kan lọ sílùú Ìbàràpá, ìlú Gbọ́ra. wọ́n a máa ṣe ọjọ́ bí àwọn ìbejì, ìbejì festival Sunday náà máa ti ń ṣe láti ìgbà tó ti débẹ̀. àìmọye ètò ni wọ́n ń ṣe, ṣùgbọ́n eléyìí ti wà nínú ìlànà. ẹ wá wo àbùkùn tọkàn wọn. According to the week-long program, which will take place starting from 22 September 2025 with a special inter-religious prayer section, followed by the Correlation Cultural Festival and Correlation Lectures, a special birthday Islamic prayer section, plus a Christian mega praise and worship on Tuesdays 22, 23, Wednesday 24, and Thursday 25 respectively. However, the Correlation per se is scheduled for Friday 26 September by 9 a.m. We strongly object the Correlation feast on the Muslim day of worship, particularly because no special member or provision was made on the program for any Jumat prayer. Irọ́, ẹ máa gbọ́. Wọ́n ní nítorí pé wọn ò fààyè pé kí wọ́n ṣe Jumat, kí wọ́n kí Jumat níbi tí wọ́n ti ń gbádé fún kábíyèsí. Àwọn ìdí rèé tí wọn ò fi láǹfààní, àbí ká sọ yí pé tí wọ́n fi sọ pé rárá o, àwọn ò gbà pé ká kí Jímọ̀ kí ọba Adéwọ̀lú kó gbadé lọ́jọ́ Jímọ̀. Ṣé gbọ́ ọmọ Yorùbá? Mo rò pé ẹ gbọ́ mi dáadáa. Ṣé rí pé àwọn ará bí yìí tinú wọn, èrè wọn lọ́jọ́ wọn lógún. Ẹ gbọ́, ṣé ẹ kì í lọ sọmọ lórúkọ lọ́jọ́ Friday? Ẹ kì í ṣe fìdáhùn lọ́jọ́ Friday?
níbi tẹ́ ti gbowó. àìmọye fìdáhùn tẹ́ máa jókòó síbẹ̀ tí wọ́n tọ́yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n kírun tí tó bá ti jẹ́bi tó wó yọ. àdàpọ̀ rán irun tí gọlọ́run lójú. ẹ má bínú ẹ̀yin àfáà tẹ́ ẹ jójúlówó tẹ́ ẹ kì í ṣalákatakítí. mi ò wá láti dojúkọ ẹ̀sìn yín, ọlọ́run ló inú mi ó sì rọ́kàn mi. bí kìrìsìtẹ́nì bá ṣe tiẹ̀, ṣé kìrìsìtẹ́nì òun lọ sí ìsọmọlórúkọ lọ́jọ́ Sunday, àbí wọn kì í ṣe wake up, àbí wọn kì í ṣe nǹkan tó lè yọwó, wọn kì í ṣe wedding lọ́jọ́ Sunday. níbi tá a bá a dé yìí, níbi tí ẹ̀tanú àtẹ̀runú tó ti gbé gbogbo wa tó jẹ́ pé ẹ̀sìn ẹlẹ́sìn jẹ wá lógún, mùsùlùmí àti kìrìsìtẹ́nì lọ́jọ́ pín ọjọ́ Sunday báyìí. àárọ̀ tí kìrìsìtẹ́nì ń lọ ṣọ́ọ̀ṣì, ẹ̀yin náà lẹ wà ní kínáà wọn ṣe náà. àwọn bàbá wo oníṣẹ̀ṣe náà, àwọn náà wọlé ìjọsìn níjọ́ ọ̀sẹ̀, àwọn ló níjọ́ ọ̀sẹ̀ náà tẹ́lẹ̀, ara wọn bá wí. àmọ́ ohun tí mo fẹ́ kẹ́ ẹ fàyọ ni wípé ibi tẹ́ ẹ bá a dé yìí, gbogbo àwa alákatakítí nílẹ̀ Yorùbá, àbùkún ti dé. àbùkún ti dé fún gbogbo yín tẹ́ ẹ bá lẹ̀ ní gbọ́. àwọn kan náà wà tí wọ́n náà wọn ò ní gbà. bẹ́ẹ̀ ni ìlú Ìbàdàn nínú gbogbo ilẹ̀ Yorùbá kì í ṣèlú tẹ́ ẹ lè fọwọ́ lálẹ̀ fún. arákùnrin yìí bẹ̀rẹ̀ náà látọ̀yọ́, mo sọ ṣáájú. wọ́n ní kẹ́ ẹ padà sọ́yọ́, wọ́n ti dá yín padà. Ọ̀yọ́ lẹ lè fọwọ́ lálẹ̀ fún. ẹ ṣé o, títí ìgbà míì tá a tún pàdé. ẹ má gbàgbé bí mo ṣe wí lẹ́ẹ̀kan. bàbá wa Prophet Taiwo Soloye wọ́n ń bẹ lórí òkè. wọ́n nílò pé kó pè wọ́n kí wọ́n bẹ fi àdúrà jagun kógun ayé ìtẹ́ náà kó sì dohun àwátì. títí ìgbà míì tá a tún pàdé. ó dàbọ̀.